ó yá ibo là ń lọ gan torí pé mo rí pé ọ̀rọ̀ ìjàgbara Yorùbá nation yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ wà ní diaspora tá ẹ ti gbọ́ àtàwọn tó gbọ́ díẹ̀ ní Nàìjíríà àbí káàkiri àgbáyé ẹ mọ nǹkan tá à ń sọ yìí o ẹ kàn fi ọgbọ́n orí gbé pé bó ṣe ìkọ̀ tán sọ ní pé kinní kan ẹ ń sọ bí na child play ẹ rò wípé Nollywood movie tí wọ́n fẹ́ àti script òun là ń sọ ni rárá ṣé ẹ̀yin ò mọ nǹkan tẹ́ gbé dání ni ẹ mọ nǹkan tí ẹlẹ́ ń béèrè fún ẹ mọ bó ṣe wúwo tó bó ṣe lágbára tó nǹkan tó jẹ́ wípé àwọn olówó ọlọ́lá àwọn tó lẹ́ṣin lẹ́ẹ̀kàngan tó bá láwọn wọ́n foríkorí wọ́n fi kòlùkù wọn ò tí ì lè dé ibì kankan àtẹ̀yìn àtẹ̀mí àmàmọ́ra wa rí àbí púpọ̀ nínú wa àmọ́ra wa rí lórí ọ̀rọ̀ ìjàgbara ló sọ wá papọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá àti bàbá tá a jẹ́ ibẹ̀ láti padà ríra wa ṣùgbọ́n ṣé a ti ṣe tán mò ń bi yín ẹ̀yin ìran Yorùbá ṣé ẹ ti ṣe tán láti lọ sí ilẹ̀ ìlérí yín ẹ̀yin ìran ọmọ aládé ẹ̀yin ìran ọmọ olówó ẹ̀yin ìran ọmọ ọlọ́lá ẹ̀yin ẹni yẹ ní ẹ̀yẹ tá a ti bí láti inú wá mo ní ṣé ẹ ti ṣe tán ìwọ̀nba ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́ nípa ọ̀rọ̀ yìí lẹ́nu bí oṣù bíi mélòó kan ṣé ẹ ti ṣe tán how ready are you ṣé ẹ ti ṣe tán ṣé kò ṣe pé ojú lásán àtẹnu lásán lẹ fi ń ṣe ká ẹ lọ join gbogbo gúrùpù tó ń dá sílẹ̀ lórí ọ̀rọ̀ ìjàgbara ẹ̀ ogún la fi ń ṣe o ká ẹ jẹ́ olórí nínú gbogbo gúrùpù òun kọ́ la fi ń sọ pé ẹ ti ṣe tán bẹ́ẹ̀ ni àbí ká ẹ tilẹ̀ máa ṣe oríṣiríṣi nǹkan gbogbo nǹkan àtàwa gan tá à ń sọ̀rọ̀ òun kọ́ ni a ti ṣe tán o ẹ̀yin àti èmi mo tún bi ara mi gan náà léèrè pẹ̀lú ṣé mo ti ṣe tán ṣé ẹ̀yin náà ti ṣe tán tó bá wá rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀ ti ṣe tán ó ti yá kí ló dé tó wá sùn yín ṣẹ́yìn ọmọ ẹgbẹ́ ti ń sun yín ni ó ti ń sun yín náà ẹ ti ń gbọ́ ok kí náà tún ló ṣẹlẹ̀ gan-an ó dáa náà gbogbo ẹ̀ àti ẹ̀yìn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà kí ni solution gangan ni kókó kí ni solution my dear wọn ò ń ṣe bẹ́ẹ̀ yẹn wọn kì í ṣe bẹ́ẹ̀ yẹn one step after the other bí wàá ṣe máa rìnrìn yẹn nìyẹn tẹ́ ẹ bá rọ́ọ̀ṣì kú tí èèyàn kan bá ń kì yín láyà èmi kàn sọ̀rọ̀ tèmi ní o kò ṣe pé bí yá mo gbé ní tinú bí èmi Ọlọ́run ṣe darí mi lèmi ṣe sọ mo ṣe sọ pé ẹ má bínú sí mi tí mo bá ṣe sọ̀rọ̀ lénìí yìí tá a bá rí ẹnikẹ́ni ènìyàn kéèyàn kankan tó bá ń sọ fún yín pé today na láyé o èmi ò lè parọ́ fún yín o èmi ò mọ bó ṣe sọ̀rọ̀ parọ́ fún yín ask people that knows me I'm a very blunt person nítorí pé màá sọ òtítọ́ fún ẹ tó bá délẹ̀ tán ò ní sọ pé mi ìgbọ́ èmi gan màá sọ òtọ́ yẹn mi ìfẹ́ kó gbọ́ torí pé kí n padà lè jèrè ọ̀rọ̀ lára ẹni yes one step before another Princess Ronke bẹ́ẹ̀ ni èmi náà ti ṣe tán gbogbo wa la ti ṣe tán ẹnu la fi ń ṣe tán ṣé rí last video show tá a ṣe ní ọjọ́ Sunday mo fi fídíò ìkan lára àwọn Biafra àwọn ọmọ ogun wọn ẹ má rò pé wọn bá ọmọ ogun tán ní nìyẹn wọn sì pọ̀ gan ni o gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín o fídíò yẹn tí mo fi hàn my own message tí mo fi fídíò yẹn hàn yín ni wípé ṣé ẹ ti rí bí wọ́n ṣe rí bí ó ṣe yẹ kí àwa náà ká ṣe ní ọmọ ogun ti wá kí wọ́n wà well arranged nìyẹn lótìtọ́ àti lódodo ló ti pẹ́ bí ọdún bíi mélòó sẹ́yìn tí àwọn ìran IPOB àwọn ọmọ Ìgbò tí wọ́n ti ń ṣe kínní ẹ jẹ́ sọ fún yín lótìtọ́ ni wọ́n ní títa àti ríro báyìí ó là ń kọlà tó bá ti jiná tá padà wá doge fẹ́ni ni àbí kò yé yín àwọn ọmọ Ìgbò táwa ń compare nísìnyí ṣe mọ iye ẹ̀mí tó ti sọnù lọ́dọ̀ wọn lórí ọ̀rọ̀ IPOB yìí Biafrans ṣe mọ iye ọkọ tó ti lọ ṣe mọ iye ìyàwó tó ti lọ ṣe mọ iye ọmọ tán ti lọ ṣe mọ iye property tó ti bàjẹ́ ṣe mọ iye owó tán ti lose ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan tí mo fẹ́ mú yọ nínú gbogbo kinní tí mo fẹ́ sọ fún yín nìyẹn o ipe síbẹ̀síbẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó dojú kọ wọ́n they never give up wọ́n give up wọ́n believe lórí focus wọn ipe kinní iṣẹ́ a mọ̀ wípé kò lè yí sí láti gbà and they do not care ipe how many years tó bá máa take wọn láti gbà wọ́n ṣà ń ṣe láìsinmi láìṣàárẹ̀ Yorùbá ìjọ wo làwa bẹ̀rẹ̀ tó ti sún yín Yorùbá
ẹ ti ń give up turn out mọ́ bí ti tẹ́lẹ̀ ẹ ti ń wà give up ẹ má wo tariwo ọjà wọ́n ní ìwọ tó èèyàn tó bá ń báná jà bẹ́ẹ̀ ni kò wò má wo ariwo ọjà because tó bá wo ariwo ọjà wàá wà totally lost and confused ò ní mọ̀ nǹkan tó fẹ́ ṣe mọ́ ibi táwa ń lọ fọ́kọ̀sì yẹn ló tọ́ fún ìwọ àti èmi ọ̀dà ìdojúkọ mélòó láti rí ṣé ẹ ti rí ìdojúkọ kankan ẹlẹ́fẹ́ gbàjàgbára ẹ fẹ́ gba Yorùbá nation ìdojúkọ mélòó lẹ́yìn tẹ́lẹ̀ ẹ fẹ́ gbàjàgbára Yorùbá nation ìdojúkọ mélòó lẹ ti rí mọ́ bí yín ẹ bá mi kọ sínú kọ́mẹ̀ntì yẹn mo fẹ́ rí ṣé gọ́ọ̀mẹ̀ntì náà ti halẹ̀ mọ́ yín tán ti gbé yín ni ẹ wo Sowore náà 1 man battalion àwọn ọkùnrin nìyẹn respect Sowore my brother I am beginning to love you more now mi fi taratara gba tiẹ̀ lọ títí nígbà kan ṣùgbọ́n no níbi tá bá dé má jẹ́ ìṣẹ̀sọ́ Ọlọ́run ọba mo ti love ẹ bàjẹ́ kò ṣe pé torí nǹkan mi o ẹ wo orí ìyà tí Sowore ti jẹ mo bí ẹni brother mi Yorùbá ṣó o lè farada irú àfù ìyà tí Sowore jẹ tó dẹ̀ sì máa dúró lé lórí pẹ́sẹ́ bí ayé àti ọ̀run bá kọjá lọ orí ẹ̀ ní bóun bá kú síbẹ̀ ṣe ẹ̀rọ yìí pé Sowore òwòrò nígbà tó wà nínú túbú àti oríṣiríṣi tó ń ná mọ́nú kọ́ọ̀tì pẹ̀lú ẹ̀ lè lọ ní ó ti sàn yìí pé bó bá jẹ́ lórí ẹ̀ náà lẹ̀mí òun lọ sí ó ti tán nìyẹn it will be a sacrifice for his land orúkọ òdẹ ní parẹ́ láyéláyé kò wá wo owó mọ́ kò wo ọlá mọ́ àbẹ́yìn rò pé lẹ́nu ìjàgbára látìgbà tó ti bẹ̀rẹ̀ revolution yìí àìmọye gọ́ọ̀mẹ̀ntì kan ti máa mítì tá ti sánmọ̀ náà sí àìmọye property àtọwọ́ àtoríṣiríṣi nǹkan tá ti gbélé lọ́wọ́ pé ókè ó yàgbà kó tiẹ̀ sí mi ariwo kí ni wèrè ó dá náà já fún ẹ̀ pòsì ọmọkùnrin yìí mi ìgbọ́n kankan èmi sọ tèmi ní o kò má gbà ó ṣàní revolution ni wọ́n dáwọ́ jọ wọ́n ná bí wèrè nínú kọ́ọ̀tì ẹ̀ tún rí rẹ̀ rí kódà wọ́n jẹ́ ká gbọ́ nígbà yẹn gan pé wọ́n tún gun ní nǹkan wọ́n fún lábẹ́rẹ́ tí ò dáa síbẹ̀síbẹ̀ ẹ má gbà mí o Sowore ó má give up o we need a man like Sowore in Yorùbá land. Are you not ashamed? ẹ̀yin Yorùbá àtẹ̀yin tẹ́ wà ní diaspora àtẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà we need a man like Sowore in us bí ẹ ṣe pọ̀ tó tán ní over 60 million both home and abroad all over the world it's a shame on you ẹ̀yin Yorùbá nation gbogbo yín pátápátá ká má lè rí èèyàn ẹyọ kan ṣoṣo tó jẹ́ pé tí ogun yẹn bá le jù á sọ pé sẹ́ bí gbogbo yín bá kẹ̀yìn òun if he remains only one man standing is ready to die where are you? Mọ̀jú kẹ́ máa pẹ́ kiri mọ̀jú kẹ́ máa kọ́mẹ̀tì mọ̀jú kẹ́ kálẹ̀ mo lè jà I was once a soldier I was once this I was once that nǹkan tẹ́ kúndù sí nìyẹn ẹnu lásán ṣé wọ́n sọ fún yín pé ẹnu lásán náà fi ń gba Yorùbá nation ni náà fi ń gba èho nation ni tó o bá tilẹ̀ fẹ́ jà tó fẹ́ gba ogún ilé bàbá ẹ̀gọ́ òmòrú wàhálà tó máa ṣe kọ́ má sì sọ pé gbogbo dídí èho nation ṣé mo yẹ mi tẹ́ fẹ́ carry along torí pé mo rí pé púpọ̀ Yorùbá ẹ̀ kàn sọ̀rọ̀ ní ẹ̀mú nǹkan tẹ́ fẹ́ láyé yín you don't know what you want ẹ wo Àmọ̀tẹ́kùn Mákindé olóòtú kó àìmọye mọ́tò fún wọn jọ ṣé the same Àmọ̀tẹ́kùn tẹ́yìn dá sílẹ̀ tó lọ mú indecent dressing wọ́n ní àwọn Fúlàní wọ́n ti ya wèrè sí South West wọ́n ti wọ láàrin igbó nínú igbó kìjikìji gbogbo inú igbó yẹn ní àtẹ̀mí ò mọ̀bẹ̀ torí páwọn náà dá màálù wèrè kiri wọ́n mọbi tó já lura wọn wọ́n mọ woro sí woro nú igbó wọ́n ní anídìyín ẹ̀yin Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀ṣòṣì ẹ̀yin àgbàlagbà Afẹ́nifẹ́re Afẹ́nifẹ́ bíi Afẹ́nifẹ́ nonsense ẹ̀yin OPC rubbish OPU jargons gbogbo yín irrelevant fuck you àtàwọn tó dá yín sílẹ̀ àtẹ̀yìn tẹ̀ wá bẹ̀ you don't know what you want you are only wasting your time mo rẹ̀ pé àsìkò ti tó àti APC àti OPC àti Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀ rubbish gbogbo yín pátápátá nílẹ̀ Yorùbá àsìkò